ọ̀rọ̀ ọdún làwọn òyìnbó ikọ̀ pé ká fi ṣe kíní a lè ti ní ká rìvíw ẹ̀ náà ọ̀nà ti pé ó ti lé bóyá àṣì láìṣe o bóyá àláìṣe o ṣé bá lè wá tọ̀ bí ṣe sí. òfin gbà wá láyè ká rìvíw ẹ̀ àgbèsí lábẹ́ ìyẹ̀wò o bíbú ṣe dà yóò ṣe wà lágbára wà lágbára ṣàánú wa. lágbára. Hóòpù ta ní náà ni Bọ́lá Ahmed Tinubu ó ṣe igbó tọ́. ọ̀rọ̀ olùgbà ìlú ṣe wọ́n fẹ́ ti gbàlú ìjẹ́ yìí nà bí wọ́n ń gbósí bó fẹ́ ṣe ẹkọ́nọ́mì ó máa ṣe ọkọ̀ máa fi dọ̀tí ẹ̀ ní. ọkọ̀ máa ṣe bá tó lè ṣe inú ẹkọ́nọ́mì ní kò lè ọ̀rọ̀ bíbú yìí the next 25 years. ẹkọ́nọ́mì lójú láíláí. ní ìkàtà máa mọ̀ láyé àwọn ọ̀dọ́ ìjọ ní nígbà tí Ọbásanjọ́ wà nípò àwọn ọ̀dọ́ ìjọ ní ojú ọ̀dọ́ ìjọ gbogbo ẹ̀. ó wà lẹ́wọ̀n tẹ́mi fúlọ́kì tí ó fi délé bàbá ń sọ̀rọ̀ ọjọ́ kan bẹ́ẹ̀ máa sunkún ó ní òun ò ní dọ́là kọ̀ǹtró nítorí tí gbogbo gómìnà bá gba owó láti federal wọ́n lọ ra dọ́là tó lọ. wọ́n wá fi millions of naira tó fi ra dọ́là máa lò kìí because demand supply ó ti high jura wọn lọ nígbà tí demand ti high ju gbogbo owó ta nílé la fẹ́ fi ra dọ́là gbogbo àjẹ́ la fẹ́ ra dọ́là. olùkọ́ ti fẹ́ ju bẹ̀rẹ̀ onídọ́là náà sọ pé wọn ìdáyé wọn lè tó jẹ́ ní ìsìn àárá because bá a ṣe ń ra ìwọ̀n kó lọ ní ìlú náà nínú tó gbé ẹ̀rá lé ra ọ̀pọ̀ ra mọ́tò dálé iṣẹ́ lẹ̀. kọ́ọ̀tù wa yìí àfi tí ó bá àti ẹ̀sìn kápọ̀ fẹ̀gẹ́tì. gbogbo owó tó wà lórí títì tó ń ṣe ní black market yẹn àwọn generals ló ní àwọn generals ló ní nígbà tó bá sọ pé máa ní problem tó tábà pẹ̀lú bílẹ̀ pé kó wọ́n lẹ́sí gbogbo black market tó ní iṣẹ́ owó national security advisers ní ìyàyíwọ́ kò gbàgbọ́ nígbà tó máa di dọ́kejì 90 governors wọ́n meet the whole of north the past resolution Ọbásanjọ́ must be impeached. All the emirs in the 19 northern states wọ́n meet Ọbásanjọ́ must go the president must go. Nani Gaba ló fi ahead there. The man must go. Ó gbọ́dọ̀ lọ lóòótọ́. Eré ni àwàdà ni a máa ń lọ rè lóòótọ́. Gbogbo wọn ti bá wọn sọ̀rọ̀ wọ́n lè ti àpọ̀. ọbẹ̀ ní eléyìí tí bá ṣe òun náà là ń lọ ṣe lẹ́nu àná gbúdọ̀ ṣe bẹ̀rẹ̀ sí kọ́ sí. ẹlòmíràn ti kú débẹ̀ tó ló ń ṣọ̀rọ̀ lọ́la ẹ̀kọ́ rẹ̀ rí sínú pé à. British ṣe fún wa British ló jẹ́ kọ́ mọ̀ pé kàwé táwọn arábí gbọ́n tó wọn bẹ́ẹ̀ ní resources táwọn ní. okòwò ṣíṣe àwọn náà wà nídìí ẹ̀ àtọwọ́ sí sójà àti Ìgbò àwọn ọmọ wa tiwa ló kọ́kọ́ ṣe lọ́ọ̀yà àwọn Ṣàpárá Williams àwọn Ìgbòkúnbọ̀ Adémọ́lá àwọn ló kọ́kọ́ ṣe lọ àwọn Elias ẹgbẹ́dà ọwọ́ wọn ni gbogbo agbára yìí wà ẹ má bá wọn jà ju ìmọ̀ ẹ jà ju agbára àbọn kọ́ ọmọ yín sí sójà rẹpẹtẹ ó bá yíwọ́ fún ọgbà fún yẹn fi ẹni kan gbà ẹ máa ṣe lórí ẹ máa pàṣẹ bí wọn ní wọn wá ka population census ọlọ́run ló pọ̀ jù ìkan náà àwọn ìbò yẹn jẹ́wọ́ ó jẹ́wọ́ àdéjọ́ 80 ó lóun lòun wà ní ìṣáájú Nàìjíríà kún ilé sọ fún un pé Haúsá ti kó pẹ̀lú àwọn èèyàn àkókò lọ omi tó ń bá wọn Nàìjíríà ni bàtà àwọn dẹ́ka pé kí ní yóò fẹ́ rí bí fún ìṣèlú káwọn ṣe abẹ́ sí ká wúlọ́ rẹ̀ sí ká bọ̀ ẹ̀kọ́ fígọ̀ ìjáde ọkọ̀ bàbá yẹn at the age of 80 years ló tó kà ní Britain pé òun ṣàṣìṣe báyìí òkú ìlú òun ṣe òun dẹ̀ gbọ́dọ̀ má ṣe ìdúkùn ìbá sọ Nàìjíríà àwọn làwọn dá population rẹ̀ àwọn làwọn gbé ìlú tó pọ̀ fún Haúsá táwọn ló pọ̀ jù wọ́n nílẹ̀ rẹpẹtẹ kò sí lé ló máa ń pọ̀ jù ní gbogbo ojú. Saurami bàbá Rami títí lọ́sọ̀nà Tegna oko lọ rẹpẹtẹ kò sí lé èèyàn gbé ẹ bá rí ilé mẹ́rin márùn-ún oko lẹ́nu máa rìn lọ máa fi ní 100 kilometers 200 kilometers kò sí lé ẹ bá tó sí nílé yẹn máa wà. lẹ máa wá kà pé èèyàn ẹ bá ráwọn tó ń da màálù bátìrì ni wọ́n ń rà kiri àárín ìlú wọn á kó sínú rédíò wọn lè gbé kọ́pá
gbogbo ibi tó máa dé nílé wọn ti da ike bolẹ̀ ti fi ṣe lé ẹlẹ́rìí ti fi wà ní wọn mọ́lẹ̀ the whole of Tekna area yìí wọ́n ní má dúró má rusẹ̀ o because ẹranko pààyàn jẹ́ bẹ́ẹ̀ ni oko ẹranko gan ni wọ́n ń darí lọ láàárọ̀ ń bọ̀ rọlẹ̀ àti pé no wetin no stop ló wọ́n máa rí sáà tó ń rìn mọ́lẹ̀ kiri ibẹ̀ náà dẹ̀ sì máa rí mílíọ̀nù ìwòkà wọ́n ti máa rí wọ́n ti kọ́ wọn láti wọ́n ti máa rí àwọn ohun ìlú. àbẹ́kẹ́ mú nǹkan mímu fún ẹ̀yin babalẹ́kẹ̀ tí a bá yẹ kó. kí n bá kọ́ ṣe introductions náà. ọmọ ẹ̀ padà rí bí èsì tètè ẹ̀ náà. ẹ jẹ́ sọ́ọ́dí sá. ẹ kúlẹ̀ bàbá mi. babalẹ́kẹ̀ tí nìyẹn. a máa rí yín bá sá. ẹ ṣe wọ́n kó ètò. àwọn bàbá wa ní wọ́n á ṣe òbí fún yín wọ́n ẹ mọ̀ wọ́n dáadáa àwọn bàbá Ìgbòho bẹ́ẹ̀ náà ṣe jẹ́ bàbá Ìgbòho láti ṣe gbogbo àgbà. mo ní wọ́n wá gbé gbọ́dọ̀ láàrin bàbá yìí náà àgbà oní bàbá yìí á rí fẹ́ẹ̀sì lọ́wọ́ àwọn Yorùbá. ìyá wa rèé ìyá ló di Àgbẹ̀kọ̀yà. ok ìyá mi gbogbo lẹ̀ Yorùbá pátá àtiwọ́ aláàbí Ọ̀yọ́. So this is Prince Aláàfin to be. Oh, my God bless. Welcome my prince. Ẹ̀ẹ́dẹ̀ pé ètò kọ́ńtà síbẹ̀. Abẹ́ni Ọlọ́run. Ọlọ́run alọ́wọ́ sí. Ẹ̀jẹ̀ àwọn tó máa dùnmọ́ Yorùbá lọ́wọ́ wá fi síbẹ̀ látara ẹ̀. Ẹ̀jẹ̀ àwọn táwọn Ọlọ́run tàtà ìwò Yorùbá lọ́wọ́. Mo máa wọ́n yìí lọ́wọ́. àṣẹ dada rẹ̀ Ẹ̀ẹ́dẹ̀ pásítọ̀ ẹ̀kúlẹ̀ ọjọ́. àwọn èèyàn mi ọmọ ní ọjà ẹ̀. So bàbá Èkìtì gbé bàbá Bàbá mi ìdúró náà ìdúró ẹ̀kọ́ ìdúrósì o. èmi náà ti ẹ̀yìn náà lè fún mi lọ́mọ olórúkọ. Ẹ̀kọ́ ìdúró bàbá Èkìtì. Bàbá mi Ṣómólú Bàrígà ẹ pẹ̀lú wọn bàbá mi ojú ò lè tì yín a máa rí yín bá ẹ̀yin lẹ fún àwa ọmọ yín ní hó pé àwa náà sì lè rí ayé gbé níwájú yín ò ní bàjẹ́ ẹ̀yin yín ò ní bàjẹ́ gbogbo tó tọwọ́ yín jáde tó tara yín jáde pátápátá burúkú kò ní ṣẹlẹ̀ sí wọn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúkẹrẹ dáadáa sá tí àwa bá rìn tá a bá yan fandafanda tá a bá rìn tá a bá yan fandafanda lẹ́kìtì bí ẹ̀ sá àwọn bàbá tó ara àwọn bàbá tó wà lẹ́yìn wa rè nígbà tá a fẹ́ ṣe rálì wa kú a week la wá sọ̀dọ̀ bàbá mi báyìí àwa tẹ̀sán pé wọ́n á kọ́kọ́ bú wa pé ṣẹ̀ṣẹ̀ ń lò ní wọ́n ṣe gbọ́ pé rálì Yorùbá Sunday Igboho nàbà wá bàbá mi rálì tá a lọ ṣe lóṣogbo bàbá ìwà mẹ́ kì í ṣe pé wọ́n ń bọ̀ láti Èkó náà pàdé hold up lọ́nà pé kí ló ń ṣẹlẹ̀ náà ní Sunday Igboho ní ibo ló ń lọ ó ń lọ sí rálì Yorùbá nation Ìbàdàn bàbá dẹ̀ ní àjọ máa dé rálì ọ̀hún ni àjọ bẹ̀rẹ̀ rálì yẹn sá àdẹ̀jọ parí ẹ̀ ni so eléyìí tàbí wá ṣe lẹ́kìtì níbà yìí wọ́n fún wa ní mọ́tò wọ́n tó fún wa lówó ẹni tí tó bá ti jẹ́ ọ̀rọ̀ Yorùbá nation wọ́n lẹ́kìtì níbà yìí sá wọ́n àgbẹ̀yìn so ẹ̀ tó bá wa dúpẹ́ lọ́wọ́ wọn so ṣe ní kíníta láàwásà bẹ́ẹ̀ bá kó lé wọn lọ́wọ́ àwọn nìkan lè kù ní ìṣẹ́tìta so abọ́mọdé bàbá mi. àdúrà gbàgbà lónìí tí wọ́n wá lórí ẹjọ́ àwọn àgbà lọ́wọ́ tí wọ́n máa gbòjọ́ ní gbogbo àwọn èèyàn wa tó wà níṣẹ́ oko wọn á dúdú wọn á dọlọ́là wọn ò ní dé ìròyìn àwọn tó ń ṣọdẹ náà Àpáta ní wọn lágbàá ìlú rẹ̀. wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọn ò ní ṣùgbọ́n yìí Ẹ̀ṣẹ̀ kábíyèsí. ẹ̀ṣẹ̀ sà. Kábíyèsí máa pẹ́ fún wa. Kábíyèsí. Alálẹ̀ àdó tì mí. Ẹ lè jábọ́. Àwọn ọba kan ṣe oúnjẹ wọn. Ayẹ yín kalẹ̀. àmì àṣẹ Ilé Oòduà àtẹwájú ẹgbẹ́sẹ̀ ló kò ní yọ̀nù. àṣẹ Ẹ̀wà ní sùúrù. Bàtà tí wọn náà ti ń sọ̀rọ̀ yìí. Ọba méjì ló wà níkẹrẹ. Táàmù. Ṣùgbọ́n kò síbi tí wọ́n ti mọ̀ nípa ẹgbẹ́ tilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni o Yorùbá yẹn máa gbèrú. àmì àṣẹ Alálẹ̀ kẹrẹ á gbèrú. àmì Gbogbo kan tán pè ní alálẹ̀ lẹ́kìtì. Wọn ní padà lẹ́yìn àṣẹ àṣẹ ilé oṣù ní gbé oṣù àṣẹ bàbá mi yóò ní túmọ̀ ní lórí òun àmì àṣẹ ọmọdé lẹ fi gbé ẹ fi àgbàlagbà lò àṣẹ ẹ gbó àṣẹ ẹ tọ́ àṣẹ ayẹ ìkàlẹ̀ àṣẹ bàbá. kábíyèsí. Àmì kọ́tọ́kọ́tọ́ bàbá. Kábíyèsí aláyé wà. ṣe sà ìdílé wa kókó bẹ́ẹ̀ gbóni lọ́dọ̀ mi lẹ́yìn bóyá àwọn ọmọ mi máa rán wa bóyá máa tún fi àwọn tó jù wọn lọ lé wọn bóyá mi náà tún lè padà wá fúnra mi ìwé wà ṣe bàbá ìwé wà tá a máa sáìn wọ́n gbé lọ sí United Nations
wípé àwọn ọba yìí láwọn fúnmìnira tó tọ́ fáwọn èèyàn àwọn òṣèlú wọ́n láwọn máa sáyìn. àwọn òṣèlú ẹnìkankan ìran bàbá àwọn òṣèlú ẹnìkankan àdè ní ṣerú láéláé. bàbá máa sáyìn pé ọba kan ṣoṣo lẹ́kọ̀ọ́ ìlú sọ Nàìjíríà sóko ẹrú torí pé àwọn lè kúrò brọ́dẹ̀ lè kúrò lórí sí tó gbà kò lọ́wọ́ ẹ̀ òun ló lọ gbóyìnbó wọlé ẹgbà míì èmi lọ́ba brọ́dà mi náà lẹ́tọ̀ọ́ sí ìbọn mo ti débẹ̀ mo ti jókòó ó lè lé mi tá a bá bẹ́ẹ̀ lè kúrò tí ó lè fàlú lé wa lọ́wọ́ àwọn ní kí ló dé ìjẹ́bi máa jọba ti ní lọ àwọn á wà nípò ìjọba àwọn aláṣẹ ìwà kékeré nìyẹn gbogbo tí bá fẹ́ lè máa fi tẹ́mi lọ́rùn wọn ti ya nígbà tó ń dẹ̀wọ̀ ní tán gba èkó tán ń lé ìjọpọ̀ dànù pẹ̀lú gbogbo àwọn alátìlẹ́yìn nítorí ní oko lọ́nà ẹ̀kọ́ òun wá padà sípò wọ́n wá sọ wípé ìkan nínú ajẹ́lẹ̀ aṣojú queen nílùú òyìnbó ó ti wá sílùú yìí rí ó níbì kan wà Mongo Park ó níbì kan wà tí wọ́n ń pè ní Niger òkè odò ní lọ́nà ilẹ̀ Haúsá náà gbogbo bẹ̀yìn aráàlú yín náà ní aráàlú wa náà nìkan náà ní gbogbo wa wọ́n yìí sọ pé ká gba ìbò mọ́ ìlú Èkó yìí gbogbo tí ó jẹ́ Niger area tí Mongo Park recommend pé nínú ìṣìfẹ̀ tó rè gbogbo ibi tó ń jẹ́ bẹ́ẹ̀ ká máa ṣe àṣẹ lórí ẹ̀ afẹ́gbà sáfẹ́sáfẹ́ fún yìí oníkàlùkù ló ti yá ẹ máa pera yẹn ẹ̀yin tẹ́ ìjọba o àtiwọ̀lú béèyàn ò bá gbà tipátipá la máa fún un lọ sóko ẹrú wọ́n dẹ̀ kó wọn wọlé rẹpẹtẹ nígbà náà àwọn ni wọ́n kọ́kọ́ lajú sí à ń wá ilé ayé tó kù kàn lójú omi ni wọ́n ń gbà lọ ìsọ́kọ̀ ọlẹ̀ lẹ́nu pọ̀ wọ́n á mú lọ bẹ́ẹ̀ gbogbo ibi tó ń dé Nàìjíríà pátá agbẹ́sẹ̀ léwu àwọn ọba tó kù bẹ̀rẹ̀ sí sáìn lẹ́yìn ni wọ́n sáìn ọba kan ṣó ẹ̀sìn nation náà fi gba owó ẹ̀ fún ẹni go ahead tó bá dojú kọ yẹn dojú ìdàkọ́ ẹgbà sábẹ́nu nílẹ̀ lè ṣe bẹ́ẹ̀ wọ́n lè sáìn 100 years 1914 ló expire ní 2014 tó bá wá expire ṣé kò yẹ ká tún béèrè ṣáàyè máa wà lóko ẹrú ni. Fídíò ni o ṣe fọ́ ọ̀sẹ̀. Àwọn tí wọ́n jí dìde àwọn àgbàlagbà pé ẹ má jẹ́ àfihàn àsopọ̀ ẹrú yìí ẹ̀jẹ̀ àpò nù ẹ̀ ó ti expire 2014 2000 kìíní la wà yìí ṣé amama bá lọ bẹ́ẹ̀ náà ni ó ti o gbogbo ẹni tó fogún lẹ̀ fọmọ ẹ̀ tí ò rántí Fúlàní ó ti fogún Fúlàní lẹ̀ fọmọ ọmọ yẹn ò ní jogún ẹ̀ Fúlàní àwa lè pa lóko wọ́n báyàwó olóko sùn lójú ẹ̀ wọ́n bá wọn ọmọ wọn sùn wọ́n bá àbúrò wọn sùn wọ́n bẹ̀gbọ́n wọn sùn lójú wọn abọ́ ẹ̀dà máa sọ ládàánu bá ti balẹ̀ bá dẹ̀ gbé wọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bẹ́ẹ̀ bá sùn. àwọn ọmọ tó ń gbogbo àwọn ọmọ mi kan gbẹ́lẹ́ ọ̀sán yìí lọ́sẹ̀ wá kó ọ̀gbìn wọn tó gbogbo kan lé wọn lé wọn lọ́sọ̀tọ̀ tí wọ́n ṣàrà gbò wọn kó lọ́sẹ̀ wá kó lọ́sọ̀tọ̀ ọ̀gbọ̀n àwọn wá tó wá sanwó gbogbo kò tó bàjẹ́. àwọn tó dìde bẹ́ẹ̀ àwọn olóyìn kórè ìjà wa pé láàrin dákìlì ìdáhùn tó ń ṣe yìí káàbá sí lẹ́yìn wọn ló ló máa ṣe tó máa fi rẹ̀ wọ́n wàhálà kìíní tó délẹ̀ ọba bíi tiwa ló dálẹ̀ pé ẹ wá ràn mí lọ́wọ́ ìgbé mi sípò padà ló sọ gbòòrò dẹrú gbogbo dídẹ̀dẹ̀ lóyìnbó wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ láti ẹ̀ dé gbogbo tó kọ́ba Nàìjíríà ókè àti ìgbàpá ti ṣe owó 100 ọdún wọ́n máa san gbèsè ẹ̀ ara tó fi gbìmọ̀ pọ̀ pa Abíọ́lá nìyẹn election tó dé ó bẹ̀rẹ̀ reparation
ẹ á gba gbogbo owó ìyàtọ̀ ti jẹ wá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lè ṣòfin pé nǹkan jẹ́ democracy lẹ́yìn lè ń ṣẹlẹ̀ human rights ẹlẹ́yìn gbogbo ẹ̀ so human rights yẹn lára àfi gbogbo agbára wa wa. káwa àwa wá ń ṣerú ẹ̀ ń bá àwọn ohun wa sùn báyàwó wa sùn bá wọn aláàbò àtẹ̀gbọ́n sùn èyí tó bá bímọ ẹ̀jú sólò kẹjá dé àtọmọ wọn má sì wà ní ọkọ̀ oríṣiríṣi ìyà yìí làwọn èèyàn wa ti jẹ a máa gba reparation fúnpọ ẹrú yẹn ìdí tí wọ́n fi so pọ̀ pa nìyẹn o. ẹnì bá lọ lórí àlefa tí lórí àlefa ó fa wọn láti parí ìṣẹ̀lẹ̀ kò tí ì lágbára lọ́wọ́ owó ló ní ọlá ìpọ̀ débi pé kò sí tí ò lè fi jà ẹjẹ́ àwọn ẹgbẹ́ ọ̀dọ́ tó gba àṣẹ yìí o wọ́n lè ráwọn èèyàn wájú máa tì wọ́n lẹ́yìn ẹ̀yìn ojú ẹ̀gbọ́n kan yìí ṣẹlẹ̀ ìjọ tí Susan wá sí mítìn fún mi jáde bí ẹ ká sọ̀rọ̀ bó ṣe máa gbòòrò ìlera ìjọ yẹn ló mú United Nations ń bá bẹ̀ lọ o tí ìdòmú yìí lẹ́yìn wákàtí méjì mẹ́ta wọn ò lè rí tracy sí ẹni tí ì lára síjà ẹ̀ tó fi pa wọn ò lè rí lára ẹ̀ mọ́ òyìnbó ló ṣe. àwọn ìgbẹ́ yẹn burú ó wọ́n lè ṣe president Iran lẹ́nu. wọn láwọn ò mọ̀ ń pa àwọn tó fi ṣẹlẹ̀ àwọn wà ń bẹ̀ àwọn náà mú tí ló mọ̀ títí ìkan náà lẹ́nu kọ́ọ̀bù kan náà lẹ́nu. nǹkan yìí àwọn náà mọ̀ yìí pé wọ́n á wọ ọkọ̀ gbèsè reparation yẹn ìlú tí wọ́n ti kẹ́rù tà ò sí ìlú tí wọ́n ti kó ẹrú tà kò sí ká má fi ogun Fúlàní lẹ̀ fáwọn ọmọ wọn àtàlà àfogún lẹ̀ tógun Fúlàní pẹ̀lú ẹ̀ àrògún filẹ̀ o ìdààmú la filẹ̀ fáwọn ọmọ wa tá a bá jagun yẹn lójú ayé wa tá a borí ẹ̀ àwọn wa bọ́ wọ́n á gbé lálàáfíà. wọ́n á gbé lálàáfíà o ìyẹn ló mọ́pọ̀lọpọ̀ wa dìde pé ẹ̀yin ọba tó fẹ́ dìde o wọ́n láwọn fẹ́ gbóhùn àwọn òtẹ̀lóṣèlú ní United Nations ẹ̀yin dẹ́ nílùú yín kẹsọ̀rọ̀ kẹjá ẹ̀yin bàbá ìlú ẹ̀yin ní kẹ́ sọ̀rọ̀ abárígbẹ́ dúró àgbọ̀n tẹ́fẹ́ sọ ìgbọ́n pé ẹran olóṣèlú lọ wá ó jẹ́ pé ìgbìmọ̀ àti kówó jẹ àti ṣìkìrì náà wà lórí ẹ̀ àní ìṣirú ẹ̀ wọ́n ti léèyàn láàrin wa tó jẹ́ pé onítọ̀hún Haúsá ló lọ represent Nàìjíríà ní United Nations gbogbo tó bá dẹ̀ ń wọlé tó yẹ kó kọjá báyìí ó dùn pamọ́ lẹ́nu níbo ni ní ojú o má dá sí ìwòsàn ọdún nínú United Nations ọ̀rá yẹn ń sìn rárá wọ́n fi lẹ̀ kábíyèsí fún nàìjíríà nìkan. ohun tí wọ́n ń ṣe yẹn nítorí pé wọ́n ti èèyàn síbẹ̀ ó jẹ́ kẹ́mi àbúrò yẹn gùn ṣùgbọ́n ó gùn níwọ̀nba náà ni kò lè gùn lọ títí á dópin jọ́kan kò sí bókun rọ́ṣẹ́ lè nípọn tó á jágbẹ̀yìn ni bókun òjò bá rí ti rin báyìí á débi tó ń lọ bí wọn bá tọ okùn òótọ́ yẹn má pè é padà ó má pè náà káwá dìde ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọba tí mo bá sọ̀rọ̀ èmi kí ló kàn wá pẹ̀lú Yorùbá nation kí ló kàn wá pẹ̀lú Yorùbá nation ẹrú ní. bàbá Yorùbá ní ilé oníṣe tí mọ́lé o báwo náà ṣe lágbára fún tí mọ́lé wọn rán lẹ́wọ̀n plan secession ọ̀nà tó fi ní ká gbà nìyí ní tó fi òfin ní ká digun lọ gba agbára ẹni pé àṣekú. ní tó gun òfin ní òfin ní tó fi ní kí ọmọ gbòmìnira ẹ̀ ní proper way. tó bá ti lè kọ̀wé àwa tá a nílùú wa ti fọwọ́sọ̀yà pé báyìí la jẹ́ nílùú wa gbogbo àwọn ọmọ wa ń ta fẹ́ fún wọn rè wọ́n ń dà wá láàmú pé ń táwọn fẹ́ rè àdẹ̀fẹ́ sí fún wọn lójú ayé wa tá a bá gbélé wájú wọn láwọn àyẹ̀wò ó ti kọjá ọ̀rọ̀ olóṣèlú àwọn bàbá bá ń yí Akíntóyè àwọn tó wà nídìí ìpínlẹ̀ èkó wọn lè gbọ́ ọ̀rọ̀ tí ń yẹ̀wò nìkan ọlọ́pàá àwọn ọba yẹn wá ẹ̀jẹ̀ kan tọwọ́ bọ̀ wé tó bá di dandan kó a fẹ́ rí wọn gbogbo wọn ní kẹ́kọ́ sí ilé nìkẹ́ kó dé ìlú tí United Nations bá jókòó ẹ̀yin lẹ́ sáyìn ó yà wá ní o àwọn ata sáyìn ẹ̀yà tó sáyìn ní ìlú lójú nǹkan afẹ́ nìyí ó tàn kò sí nǹkan kan tó ń fẹ́ ju báyìí lọ kẹ́ni wá kó ìyá ìlú obìnrin ni bóyá bá dẹ̀ ti jẹ̀yà lóde bàbá ń pè lóbìnrin ó ti ẹ̀fẹ́ kó lóbìnrin yẹn ju kó lóbìnrin rí wípé ọba obìnrin ni wọ́n kálù ó ti fọwọ́ sọ̀rọ̀ fún wa pé nílùú àwọn Ọ̀yọ́ Aláàfin títí kan Òkè Ògùn
òun á rí tó 40 to 60 ọba tó máa tọwọ́ bọ̀ agbóyè máa bọ̀ tó lọ́wọ́ àgbà fún wa. Èmi lọ́wọ́ sí mo dẹ́sẹ̀ sí gbogbo ara mo ní sí. kábíyèsí o. Pé àwọn ọba bíi tèmi sílàǹkà ìpínlẹ̀ ẹ má jẹ́ àfojún ilẹ̀ fáwọn ọmọ ogun Fúlàní. Káwárí ló ń ṣẹlẹ̀ láyé wa sìn. Àwọn bàbá tí wọ́n gbé ilé àyà káàpé lágbàáyà àgbàyà yẹn wọn ò kàwé tó wa o. Wọn ò ní ẹ̀kọ́ tó wa, àwa professor wà, PhD wà, doctorate degree wà. Káwá gbé látàyà ká gbé lórí tì. Ilẹ̀ kókósẹ̀ làwọn bàbá kan ti gbẹ́rù yìí o. Wọ́n lè gbé dé àyà. Àgbàyà là ń pè wọ́n gbogbo. Káwá gbé látàyà lórí ẹ̀wọ̀n distance yẹn débi. Kókósẹ̀, orúnkún, ìbàdí, ikùn, èèhà, ẹ̀gbẹ́, àyà. Kó wá gbé kọjá ọ̀run yìí sórí kí yẹn tún dọ̀ràn fún wa ká wá fi ilẹ̀ pé àwọn máa ma yanjú ẹ̀jà rí. Àgbà tí ò ní kan ṣe, àgbà tí ò fẹ́ fi ẹ̀yìn tó dálẹ̀ ló máa ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀ nǹkan yìí ló ti mú àríyànjiyàn wá láàrin àwọn tí ò mọ̀ kan. Ṣùgbọ́n àwọn ìlú ìdábá ṣàlàyé fún wa padà yí wọn bí àmọ́ tó ń bẹ́ẹ̀ sọ nìyẹn. Ta ló fẹ́ fi ogún lẹ̀ fọmọ ẹ̀? Ogun ló fi lẹ̀ fọmọ tó gun Fúlàní bá wà báyìí. Ogun Fúlàní tẹ̀ ní kò ṣẹ́. Ó tẹ̀ ní o. Ọlọ́run má jẹ́ kí Buhari wáyé mọ́. àmín. Ọlọ́run má jẹ́ kí Buhari wáyé mọ́. Ó fọwọ́ sọ̀yà fún wọn wípé wọ́n gba Nàìjíríà fún Fúlàní á kó wa láti Senegal láti Mali láti gbogbo bí wọ́n wá jókòó síbi. àti Rufai El-Rufai. Nígbà tí wọn rí yẹn ṣe olókè ẹja ṣe rúgà. Rúgà yìí ẹ ká má gbalẹ̀ wọn. Ìjọba bá ti gbalẹ̀ tó bá gbé fún òkùnfẹ́ tó lè gbà lọ́wọ́ wọn. Pẹ̀lú sí ọ̀fọ̀ ni. Àwọn ọmọ wa tó kàwé ní ẹ má gba rúgà láyé. Rúgà ìtumọ̀ ẹ̀ ni pé ìjọba tẹ èèyàn síra yín fún sípò òun ló filẹ̀ yìí fáwọn èèyàn yìí kò lè sí gbogbo àlọ́kù lọ́wọ́ wọn òfin ní kọ́ máa lò lọ láéláé. Àwọn náà tó fẹ́ dọ́gbọ́n ṣe àwọn àwọn àlùwà Fúlàní awádìí kọ̀ǹtólà gbogbo wa. Ìjọba ilẹ̀ lè wọ́pọ̀ tẹ bá wọ́pọ̀ lórí bá rí kẹ́ faramọ́ wọn ẹ wọ́pọ̀ lẹ́ẹ̀mejì lóṣù ẹ̀dẹ̀ tí ní déètì. Ẹranko bàbá wọn kọ́ là ń lọ padóko ẹranko tọ́lọ́ ń dá ní o. Àwọn ló máa fún wa láṣẹ pé ká lè ṣọdẹ. Ọ̀gbìn wa àwọn ló máa fún wa láṣẹ pé ẹ lè wọ́pọ̀ lọ́dẹ ẹ lọ ṣe. Nígbà tí ìjọba àpapọ̀ ń ra ìbọn kógun lé Fúlàní lọ́wọ́ tẹlikópítà lọ ń gbóúnjẹ sọ̀kalẹ̀ fún wọn lórí òkè nínú igbó. Ibi tí Tinubu ti bẹ̀rẹ̀ yìí dá o. Ìran Yorùbá kan ò di custom controller general. Ìran Yorùbá kan ò di controller general. Wọ́n ṣe custom lórí pátápátá. Yorùbá wá ń di gómìnà CBN. IG lẹ́ẹ̀kan náà. Chief of Army Staff lẹ́ẹ̀kan náà. Káàkiri ní tó dánwò yẹn àwọn tọ́wọ́ ò lè kàn rárá tó ò lè fọ́ padà wọn lójú Nàìjíríà ìyẹn ti àlà Gumi wọ́n dèrò tìmọ́lé wọ́n sọ sínú ọgbà ẹ̀wọ̀n èèyàn kan lè dán lè wò nǹkan kan ṣo ló lẹ̀ ń bẹ̀ wá fún mi ká bá òun ṣe lẹ́ẹ̀kejì kóun ṣe èkejì méjì ní gbogbo olùdókòwò ṣe Buhari ṣe méjì ti Niger Delta ṣe méjì gbogbo oníkàkùn tí kò pa kúrò kù wọ́n ṣe méjì kúrò kóun náà bá rẹ̀ yìí dìde màá jọ yín lójú ju tí mo ṣe lọ. káwà lẹ́yìn wa orí báńkì Yorùbá kò ṣe lójú pa àwọn èèyàn kálẹ̀ sí. lójú pa àwọn èèyàn ní tó máa lójú kúrò máa wáyé ibi tó máa fi wáyé ni pé mo sọ̀rọ̀ kan fún ilẹ̀kùn pé àwọn Ọbásanjọ́ ní tó ń pa àwọn lẹ́kùn pé òun general òun ṣe lórí orílẹ̀-èdè ṣẹ́kọ̀ọ́ ni ò sí nílẹ̀ fún un àbí àìmọ̀kan ológun wá dépò general tó wá control náírà àti dọ́là tì
ló ṣe fẹ́ rí ṣe tó bá rìlíìsì bọ́jẹ̀tì fiscal budget owó fún gbogbo state gbogbo 19 northern governors wọn kó lọ bá kìlọ̀ ra dọ́là ni wọ́n máa ta ní ọjà bẹ̀rẹ̀ ni. wọ́n dẹ̀ ń ṣe competition ra dọ́là ni wọ́n bá gbówó wọn dé tí dọ́là wà ní 30 dọ́là dẹ̀ fò sórí 50 wọ́n ló fi ṣòro pọ̀ wọ́n láwọn ará simple economic theory ni demand supply is higher than demand kí ló ti fẹ́ kóòpù kí ló ti fẹ́ neutralize ẹ̀ therefore à ń kó ìlọ lébìtì láti ra dọ́là kéékèèké wọ́n bá fún ẹ ní $10,000 Ghana must go ló máa fi gbé náírà ẹ̀ then àpò àyà ẹni $10,000 máa wà kò sẹ́ni tó lè mọ̀ kó ní bí 15 million lẹ́nu àbẹ̀rẹ̀. kò sẹ́ni tó lè mọ̀ kó olówó lọ́wọ́ lápò àyà ló máa kó sí. bí 15 million naira ni àkọwé wọn ló kékeré á ló lè rẹ. Ghana must go wà á gbé kìíní wà á gbé kejì wà á gbé kẹta kò ṣe ní 5 billion. yóò la fẹ́ gbọ́ ìdí ìlú bàjẹ́ nínú. nísìnyí ìbá tó ń ṣe yẹn clear dọ́là ṣubú 50 naira kó lórí ẹ̀ 100 naira kó lórí ẹ̀ ìjọba ló ń ṣe kó tó kó tó débẹ̀ yìí nítorí pé gbogbo ọ̀nà ló lẹ́dì láti àtijọba òkèèrè àti tilẹ̀ yìí gbogbo wọn ló lẹ́dì láti dí àpè àmọ́ra wà ló jẹ́ kí wọ́n ti tún pa Abíọ́lá nìyẹn Abíọ́lá sọ pé tèmi bá dépò àwọn Isaac John nìkan Wattage gbogbo wájú wà ní World Bank ni màá sọ fún wọn pé gbèsè tẹ́lifí mi jẹ ìyá jẹ́ àdìsán tẹ́ ẹ̀ bá parẹ́ àdìsán o àwọn èèyàn mi wà lébi mi ò dẹni sọ mo yẹ sọ yẹn wọn ò dé bí wọn rí èyí tí mo jù lọ ló pọ̀ ní wọn lẹ́nu iṣẹ́ ìṣòwò owó yìí ní bank I call them by their first name báyìí ni nígbà níbi mi báyìí la lè ṣe báyìí la lè ṣe gbogbo yẹn ní ọmọdéwé ìdókòwò àkóso ibi padà ó láwọn agba gbogbo owó yà táwọn bàbá àwọn jẹ wọn fi wá bọ́ ẹja nínú omi wọn sọ wá sí inú odò kẹjá lè jẹ omi international water ni oúnjẹ òtó lè dààmú yàn díẹ̀ sí inú odò oúnjẹ dààmú fún wọn kọ́ má pa àrùn bá inú ọkọ̀ wọn mú sí gbogbo wọn dànù rẹ́kọ̀dù wà fáwọn nǹkan wọ̀nyí bí wọ́n ti ń kó ẹrú nílùú kọ̀ọ̀kan ní lórílẹ̀‐èdè Áfíríkà wọ́n ti mọ ọbẹ̀ wọ́n lọ yà wọ́n mọ èèyàn tó kọjá wọnú ọkọ̀ lọ tí wọ́n dẹ̀ ní padà dé. èyí tó yìnbó ṣe fún wa yẹn orílẹ̀ díẹ̀ wà nú ẹ̀wọ̀n epo ẹrú yẹn àkàwé àwọn ọmọ wa tó níwèé kà àwọn lọ́kì ni kì í ṣe tí ò kù sí tọ́ńbọ́ tọ́ńdọ̀ tán fún orí àpọ̀jọ́ ọlọ́run nìyẹn wọ́n padà di èèyàn pàtàkì láyé Bishop Ajayi Crowther wọ́n wá di nǹkan ní orílẹ̀-èdè wa yìí gbogbo wọn ló jìyà wọ́n bá sọ fún wọn jẹ níyà olèmí àmà sunkún láì láyà yẹn kọjá bàbá tó bí wa ló ṣe wí eléyìí tí yẹn wá dá o èyí tó burú jù ní gbogbo ẹ̀yà pátá aráàbù ló burú jù ní gbogbo ẹ̀yà ẹ lè rí èèyàn kan tó jẹ́ èèyàn dúdú tó bímọ sílẹ̀ aráàbù wọ́n á pa wọn ọmọ yìí pé ojú ọmọ aráàbù ní ìmọ̀ ìlú wasted ọmọ ìwé síláyé òun náà gbọ́dọ̀ lọ ọmọ tí wọ́n bá kú wọn pọ̀ aráàbù ní pọ́lísì tí ò dá ìgbésí ìlú kò sẹ́ni tó lè ṣòro yìí láti mú wọn wá dé nìkan ló kọ́ nílẹ̀ aráàlú tó wá fi gbèrè kò sí bẹ́ẹ̀ ló náà kásẹ́nì kankan àwọn tó dé láti Britain wà àwọn tó dé láti Amẹ́ríkà wà àwọn tó dé láti Belgium wà ṣùgbọ́n aráàlú kò sẹ́nì kankan tó lọ rẹ̀ tó dé tó lè ṣórílẹ̀ tó bá súnmọ́ obìnrin àwọn náà ló máa bá súnmọ́ ọmọ ara kí ló ṣe ṣe ó wá lónìí lóyún ìyẹn náà ti lọ ó lọ sí nínú àwọn nǹkan wọ̀nyí àìṣe ẹranko èèyàn bíi tí wọ́n ní wá kò sí tó ń ní lára dáàní àwọ̀ dúdú yìí nìkan la fi yàtọ̀ síra wa
ohun dẹ ní ibi tọ́lọ́run dá wa sí hot climate ló fún wa láwọ̀ dúdú èmi náà ti lecture kan ní unilag nígbà pépà kan níbẹ̀ mo wọlé ní vice chairman sọ pé bàbá wa máa fún wa ní word of advice ní tiẹ̀ olúbọ̀ kan tẹ́lẹ̀ kò sí tó wá sí lẹ́bi yìí pé èèyàn dúdú ó superior èèyàn funfun lọ tó wá sí mi lẹ́bi yìí tí lẹ́bi sọ̀rọ̀ yẹn mo sọ̀rọ̀ for 45 minutes láti máa wá lò ní 40 minutes wọ́n fún mi mo ti lo 45 I'm sorry I have to stop here to leave them wọ́n ní no wọ́n enjoy lecture bá a ṣe ń sọ̀rọ̀ ní bàbá àwọn ọmọ yín náà fẹ́ mọ̀ èmi náà láti confess gbogbo oúnjẹ sọ ní ògbọ́rí black is superior to the white gbogbo àwọ̀ pátápátá ló máa yí padà wá di dúdú dúdú ò ní yí padà di àwọ̀ funfun máa padà di brown off white butter brown chocolate then black tóyìnbó bá kú lẹ́yìn á di black téèyàn dúdú bá kú lẹ́yìn á remain black ní yí padà di nǹkan kan the only original colour tọ́lọ́run dá tó wà láyé is black òun fúnra rẹ̀ black ni o. If the original colour is black, then God is black. God is not fake. God will not change. Àwọn tí Russian president sọ èyí ló Jesus ilé ìtàn fi tàn àjẹ kan fi jẹ pé Jesus is a black man. So nígbà tí mo ṣe nílé ìtàn mi mọ̀ pé nǹkan tó tó ẹ̀ ni mo ṣe. Àwọn lẹ́tọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ní ìgbà máa ń sá mo lè ha káàdì kan ẹjọ́ máa bá ń kọ́ fún wọn. We are breaking through another thing later. God is black. Yes, God is black. Wọ́n la èèyàn dúdú tẹ̀gẹ́ ẹ lẹ̀, la èèyàn funfun tẹ̀gẹ́ ẹ lẹ̀. Wọ́n dá wọn náà méjèèjì á di dúdú. You quit the stage when your vision is loud. Another day this will happen. On the party note, Vice Chancellor ni, Kábíyèsí á fún ní 30 minutes more. On the party note. Àwọn ọ̀gá take note fún àwọn. Gbogbo wọn ló lórí kò lórí kò lórí. Àwọn lecturer wa di student. Orí ni ní ohun tí wọ́n fún mi lẹ́nu láti wá. Nínú ìlú oníwọ̀n kan fẹ́ fi sọ̀rọ̀ ní. Nígbà tí ilé ìdí ti bá ṣe lọ ní èmi ló kàn lórí podium. Kí ni fẹ́ sọ àwọn ọmọ mi méjì mo nínú ilé ìwé yìí. Nítorí kálukú dẹ̀ ń kà. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìdó sọ sí mi lẹ́nu kí n fi bá yín sọ̀rọ̀ ní the superiority of a black man, of a black colour. God is black. When I finish explaining it, everybody come to agree that God is black. God is black. Àti analysis ṣe múlẹ̀ bá ti tó bá convincing. Professor. I went from this to that, from man to human, from animal to human, from sea to man. Doctor ṣe iná ṣe lecture lọ́wọ́. I went from that and all about black, superiority of black color, black race, anything And black. black is a symbol of strength. Ẹgbọ́n tí sáà tó ti polówó rẹ̀ sí. Only black shines brightest. Only knowledge, black shines brightest. Ìgbà níbọ̀ kí ni màá yí? Èyí máa yí padà, superiority yẹn máa wáyé tó máa rí pé tòótọ́ àwọn làwọn ń change o, àwa ò ní yí padà kúrò ní ọ̀dọ́ náà ń dá wa. Èmi ní ọ̀la ni wọ́n wá ṣe ní ṣé máa yẹ wá ní. Bẹ́ẹ̀ náà la máa wà tá a bá kú. Tó bá yọ Ẹ̀nà tó ṣe di lápá fún ṣe ti wá ṣe náà ẹ̀. á di green. Kó má Èmi mo ní ká ẹ ní sùúrù lọ látẹ̀lẹ̀ èmi lọ fún àyè. Kó má fi di Òun múlá lè jù lọ́wọ́ jù black lọ́wọ́ padà. please. Èmi sì ká ní sùúrù lọ látẹ̀lẹ̀ lọ. Wọ́n máa ní lọ́la. Ìgbésí mo la ní ìyàn funfun. Nǹkan kan náà ló máa bá ní wọn délẹ̀. Everything tó bá ní ìyàn funfun ló máa bá ní ìyàn dúdú. Same food, same ẹ̀dọ̀. The same ọkàn, the same intestine, liver, ọkàn náà ló máa bá ń bẹ̀. Mo ṣe analysis yìí fún wa dáadáa. Impact òun lórí wa and the benefit òun ló ṣe wá báyìí ló sọ̀rọ̀ gbà. Òun yìí dẹ̀ ni blessing fún ilé ayé, òun ló mẹ́rin wá.
Bíbélì ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà lẹ́sẹ̀kẹ́. Àṣẹ ní Ọlọ́run nígbà tó òòrùn yọjú sáyé ni a tó mọ̀ wípé ìkan ayé wà ní jújú ní Bíbélì pè nígbà tó òòrùn yọjú ó sàn sórí omi, atẹ́gùn bẹ̀rẹ̀ sí jáde láti inú rẹ̀, omi bẹ̀rẹ̀ sí Mẹ́rin ní. ló fún ọmọ mi wà ní létí nípa ìlú lórí wọn. And in the course of that, everything tó ń tọ́ṣì gbogbo àpàdà mọ́ dúdú wá. Ọlọ́run sì ń ṣe tó ń change colour yellow, black, blue. yóò wá ṣe ń ṣe. This one ohun yìí kò lè affect òun. Òun yóò lè jẹ́ kí Áfíríkà ní the best Òun weather fún wa ní the best weather, the best plants, the best plants, the best fertile ìlú land. ọjọ́ kó gbogbo nǹkan wá lọ. láìsí fertilizer àgbìn nǹkan láìbí dá àgbìn nǹkan kan sí kó ọ̀run náà kó ní rọ̀ nǹkan á wù jáde mẹ́. àwọn lọ sí Saudi Arabia nítorí ilẹ̀ tó máa gbé nǹkan wọ́n á pè sílẹ̀ yín padà wá ìjọ máa pè yín wà mí tì. nítorí ilẹ̀ tó máa gbé nǹkan sílẹ̀ nípa náà káwọn tó survive Israel àtàwọn ìlú tó kù tó ní desert rẹpẹtẹ kí wọ́n tó lè survive produce oúnjẹ nǹkan tí wọ́n máa treat sí ilẹ̀ yìí lára kí yanrìn tó di fertile land ó tó máa mú oúnjẹ wá wọ́n máa lọ several thousands of miles jí down the ground lọ mú mi wá supply sínú desert pẹ̀lú treatment iyẹ̀pẹ̀ yìí ni o tó lè bọ́ra wọn. o tó lè gbé kí ẹni Wọ́n á tó dẹ̀ fà lórí àpáta wa ìṣòṣò lórí àpáta wa gíhù àpáta oríṣiríṣi àwọn ilẹ̀ yanrìn. So this country is so blessed, the black man is so blessed. Débi wípé àmì course ká lè complain fọlọ́ kákan jí ká máa yí kákan jí ká máa fògbó fọlá fún un tó ìbò bá wà ní ipò tá a wà yìí kò sẹ́ni tó máa kọ́ ilé níbi tí ò ní ní air condition. Nílùú òyìnbó nítorí òtútù tó bá kọ́lé tó fi àyè yíta sílẹ̀ kó tó ó tiẹ̀ ní kọ́ wọn nígbà gbogbo inú ẹ̀ ó náà nígbà gbogbo inú ẹ̀ ebi weather here ó di commit suicide tó bá ṣí àyàlẹ̀ ní Germany ó di bọ́tì náírà you want to commit suicide ní òyìnbó máa mú ọ fẹ́ kú ni ó rí weather ni lára yìí ó jáde báyìí nílé cloth shine food shine gbogbo ẹ̀ ló wà tíjọba supply lọ́fẹ̀ẹ́ torí kẹ́ má para ní sáwọn ọlọ́run gba lọ́gbàṣọ tútù kò wọ̀ lọ́gbà ọ̀fẹ́ ní lọ́gbàṣọ tútù àwọn sátìmù oúnjẹ wà bẹ́ẹ̀ therefore àwọn ta ní okun nínú àtagbára àti ìjà fún orílẹ̀-èdè wa àtàwọn ọmọ wa kọ́ má la ìṣòro tó pọ̀ dé ní wọn kọjá ká ṣe é ká má fi dọ́là nígbà táwọn ará bí wa ní ọba ló kàn wọn ká lè gbọ́dọ̀ lẹ́nu ẹ̀ kì í ṣe àwọn olóṣèlú tó káàkiri sínétọ̀ kan representative kan assembly kan ó tì ó má paasi lọ gbogbo yín ẹ̀ lóòótọ́ èrò lè máa gbé wá àádẹ́ tọwọ́ bọ̀ àwọn arígbé wàhálà la tọwọ́ bọ̀ fún yín ṣùgbọ́n wa bẹ́lẹ̀ àmọ́ wa contribute àti pa náà ogun bẹ̀ peacekeeping force àmọ́ wa lọ ẹ̀mẹ́ máa ṣòfò ẹ wo iye ẹ̀mí tó ṣòfò láàrin Israel àti Palestinian ní àwọn tó ń gbé oúnjẹ lọ fún àwọn aráàlú tí ò jẹ wọn bọ̀m̀bọ̀ pa wọn. Ní ṣe mistake ìlú àwọn tó ní ìlú wọn tí wọn ò lè kúrò ń bò lọ́dún mẹ́rin lọ́dún mẹ́jọ wọn lè sáfẹ̀ méjì kan lọ àwọn tó ní ìlú wọn permanent wọn wà lórí ipò wọn wọn jẹ́ bàbá àlú àwọn onídìí kan wọn á sọ fún wa tó fẹ́ ìdí tí ìlú yìí máa fi káàkiri wa nìyẹn pé ìta fẹ́ rèé o fún ìlú àfi lè gbogbo àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n máa jogún bá wọ́n wà ní ìṣáájú ọrọ̀ ajé wọn àwọn nìkan máa control rẹ̀ láyé àwọn Awólọ́wọ̀ wọ́n jà fún confederation tí àwa lágbín ṣùgbọ́n kòkó àwa náà la máa tà á la máa control ẹ̀ a máa dáwó sókè central government. you have been the best for us. olùsọ̀tà ìgbésẹ̀ àbátì ẹ̀rẹ̀ ìgbésẹ̀ ká confederate. tí ó bá jẹ́ confederation wà ká ṣe tí ò bá ṣe dókítà kú ká lọ lọ́dọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ that's all. kí ni wọ́n ò ní ṣe apákò ẹ̀kọ́ àdúgbò aṣọ́dẹ tí ẹ lè aṣọ́dẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni kábíyèsí o kálukú wa kó rìnrìn ẹ̀ bó bá ṣe tọ́ lábẹ́ orí ọ̀fẹ́ tọ́lọ́run fún wa
àwọn ohun tó ṣe sílẹ̀ ìpẹ́pẹ́rẹ́ tó ta jáde lára àrùn tó kọ́kọ́ yọjú òun ló ń bring about almost all our natural resources jáde ní ilẹ̀ ní àbíta ti lè gbé a ní nǹkan báyìí a ní gold a ní oil a ní kìíní a ní potassium a ní kìíní kan a ní kìíní kan káàkiri òun ló ní gbogbo kìíní wọ̀nyí jáde gbogbo deposit ọlọ́run ilẹ̀ èyí fi hàn wá from the same sun. That's why àwọn aláwọ̀ fífẹ́ ẹ̀ sì most of them was mineral resources. níbo tán bá rí òòrùn rọ̀lẹ́ wa wọ́n máa yin lọ́hùn ní òòrùn rọ̀lẹ́ tí wọ́n ń bí tán bá rí ìtàn lè rí nìyẹn òòrùn rọ̀lẹ́ wa pé tọmọ sóko yọ o ìtàn lè rí yẹn kò nífẹ̀ẹ́ lára wọn wọ́n á lọ bọ́ sínú yanrìn wọ́n máa yíra mọ́ kí á lè náà da lè náà tó òun á mọ ibi tọ́lọ́run ṣe fún wa ọlọ́run ò sì ní gbà lọ́wọ́ wa àwọn ọba ló kàn láti ti àtìlẹ́yìn fáwọn àgbègbè àgbàrá pé a fẹ́ sí lóko ẹrú mọ́ a ní fogún fúlàní lẹ̀ fọmọ ẹ̀yin lẹ máa dojú kọ ogún fúlàní tó bá yọ lápá bí o kò gbọdọ̀ sí yẹn fúlàní mọ ara ẹ̀ kọ́ lọ jókòó sáyé wọ́n pẹ́ nìkan ní àbílà ọmọ fúlàní ni wọ́n ti páǹsì yín ó jáde ní Benue ó ní Yorùbá ti bá Fúlàní jà yìí Fúlàní ti bá Yorùbá jà yìí àwọn òbórí o ẹ má jẹ́ ká ṣe mistake o ẹ má jẹ́ adógun ilé mọ́ any history ẹ tó bá ṣe history dáadáa lè kú lọ ka a ti dojú ogun para wa rí tó jẹ́ pé Fúlàní náà ló bẹ̀rẹ̀ ìpè àwọn náà máa tẹrù Yorùbá dẹ̀ làwọn bá kó Yorùbá dẹ̀ máa kó ta ó yà àwọn Yorùbá àgbà náà gbogbo nǹkan ọlọ́ṣẹ́ tán níná kó jáde wọ́n rí i pé kìíní yóò rí bẹ́ẹ̀ o ààrẹ lútà o àwọn ará bí yóò gbà o wọ́n rẹ́dì láti káwọn ọba lẹ́rú báyìí tẹ́sí ó nígbà tí mo yẹn lọ bẹ́ẹ̀ Kùránì tálá gbójúlé àwọn ọmọ Yorùbá yìí ti kéwú kọjá wa wọ́n lọ kọ̀rẹ́ẹ̀tì ìwé Mẹ́kà wọ́n pẹ́ nìkan ní Pòfẹ́sọ̀ Ojú Akéwìsọ́lá lẹ́pẹ̀ẹ́ ó correct àwọn tíra tí wọ́n ṣe ní Mẹ́kà tó fi ń kọ́ àwọn ọmọ pé ó rọ́ǹgì ó fa ìlú ẹ̀ tó fi dọ́dọ̀ ọba Saudi kí ni rọ́ǹgì sà tó wà ní yunifásitì bíbá ẹ̀ gbogbo tó ń kọ ìlú rọ̀ǹ tó máa fi lè ká àwọn ọmọ ìdí ní àbàjẹ́ wọn ò ní pọ̀ ní sọ tó correct lédè mọ́ ìwọ dúdú ọmọ Nàìjíríà ẹ lọ pé àwọn àlùmọ́là máa wà ẹ wá gbọ́n tó gbé wá o ó dẹ̀ ti kó textbook rẹpẹtẹ tó ti correct so many oníkan lọ ṣe photocopy gbogbo tó wù tó lẹ̀ kọ́ máa kà ọba wọn ló wọn ara gbogbo ẹ̀ kó lọ ẹ ṣe ìwé mi bá ẹ lọ rà fún asan gbogbo correction ló ṣe ó wá wálé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó tó pọ̀ gan tí ọba yẹn sọ pé mo fún ẹ tí ẹ lè kì í ṣe ìjọba òun náà dẹ̀ nílé ìwé lẹ́pẹ̀ẹ́ tó jẹ́ polytechnic tó jẹ́ òun ló wà ní ìjáde ó fi owó yẹn ló kọ́ skul rẹpẹtẹ pé personal brain ni òun lélẹ́yìí kì í ṣòwò ìjọba fún un ṣe wà ní kó padà wá fún pẹ̀lú àwọn lecturers àwọn ìjọdókò ṣe wà ìjọdókò àwọn èèyàn àdúrà ṣe gbà pé ní tó sọ ètò ìtọ́nu ẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé òun ló wá pọ̀ lẹ́gbẹ̀ẹ́ gbogbo yìí tó bá fẹ́ gbà fún àwọn kan sán fún gbogbo yìí tó bá fẹ́ gbà kan sán fún kọ́ má gbé kórúkọ ẹ̀ hàn náà nígbà òun ló wá kọ̀rẹ́tì gbogbo yìí ló yí padà sí ilé ẹ̀kọ́ máa jẹ́ òótọ́ ni ó á ti sùn àwọn lẹ́jọ́rà wá tó ń gbé gbogbo ohun tí wọ́n ń kọ jáde nínú ọ̀rọ̀ burúkú ọ̀gbẹ́ni corrected sentence by sentence every word punctuation mark tó wrong ó fi sí ìlú ẹ̀kọ́ wa ohun tó ń jẹ́ ìwé ní kì í ṣe bẹ́ẹ̀ tó ń ká àwọn ọmọ yẹn gbogbo products ó ti ń ka kíní ìbọ̀ látẹ̀yìn afẹ́dúkéjẹ́ kíkùn wọn nínú tẹ́lẹ̀ ìṣe òde yìí ẹ bá ní fún yí padà kíákíákíá ọ̀gbẹ́ni yẹn wọ́n dẹ̀ fún ní ìwé ìgbélú ìpín ó lè wọlé anytime iṣẹ́ àsìkò mẹ́ta nìkan iṣẹ́ àsìkò múra anytime tó bá fẹ́ wọ̀ ní tó free láti wọlé wá tó bá dẹ̀ mú yàn bọ̀ ó free mú yàn wá èèyàn báyìí ló láṣẹ àti mú wọlé
ẹ̀mí ìṣòro wọn fún wa yẹn. Ọlọ́run ló lùpẹ́ ìmọ̀ rẹ́kọ̀dù yẹn wà ń bẹ̀ èyí tí bàbá máa bá wa ṣe sí àwọn ọba tó bá súnmọ́ yín gbogbo akọ́lá láyà bí kìnìún tí mo lọ gan-an ẹ̀rí dáìrì ṣe tọmọ yín ròyìn yìí ọ̀pọ̀ lè ṣe é. ṣe nígbà tí wọ́n kọ́ àwọn kan wá sí bẹ́ẹ̀rì àyè àgbò àwọn ẹ̀rìn torí ṣe tí mo kọ́kọ́ gba ìgbò lálẹ́ lè gbò bí àwọn mi tó ní ọ̀rẹ́ mi sáfù mi. ọ̀gbẹ́ni máa kó bá wa. ọ̀gbẹ́ni yóò ṣe èkó tó wá ti nínú máa lọ ń ṣe wọ́n máa mú ẹ pẹ̀lú ẹ̀mí ròdà bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n máa ṣáà ní nǹkan tí mo ní mo ṣe. ṣe rí tí mo ní lọ́rọ̀ àwa rẹ̀ pé bàbá wa tó dáa jù òun tó wẹ̀ jẹ́ kí pọ́blẹ̀mù yóò ṣẹlẹ̀ sí wa ní bàbá wa tó dáa jù nílẹ̀ Yorùbá làwọn lọ́wọ́ ṣùgbọ́n òun ló túbọ̀ dá wà láyé. bẹ́ẹ̀ni tí wọn bá kú ọba sábẹ́ ìjọba gbé po ọba kéré àbá jìyà láíláí níbi tó pé kí n sọ yọ bàbá tó wà ní ẹ̀ orí ọ̀rọ̀ yọ wájú akíntọ́lá akíntọ́lá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kábíyèsí. ọmọ òkú ẹrú tá a wà yìí òun ní Ọlọ́run lè lè yọ wá bẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí wa ń sìn gọ́ọ̀mẹ̀ntì wọ́n lè láyé tó àti bí a ti mú ẹlòmíì tí wọn bá rí ó máa gọ́ọ̀mẹ̀ntì bá chairman local government wà lọ́fíìsì ti la lẹ́nu. àìsà tẹ bá lọ sí mínísítì bí wàá yẹ lórí ọmọ wọlé jẹ́ ìwọ̀n máa kápá dàgbò mú ìwà báyìí máa fún jẹ́ ní náà fún mi dúpọ̀ àwọn. ìgbàrí ẹ̀yìn àwọn máa san sálárì fún wọn. ìsálà ló ń san ṣùgbọ́n wọ́n ti sọ wọ́n ti sọ wọ́n àti dàbí sí civil sábà servant ní. bí wọ́n bá ṣe ń dìé sí sọ̀rọ̀ bàbá lè dédé send message sí ẹwọ́n níbi ọba ṣe pé lọ́la o 12 o'clock ẹ pàdé wa mi ẹ pàdé mi báyìí aláàfin ẹ wọ́n those things are so. aláàfin ló ń sanwó àwọn ọbọ òkèèrè bàbá jáde ẹ má lọ bàbá dẹ̀ ti di parí oṣù bá àti pè wọ́n. mo wà níbi tó ti tọrọ mọ́tò fún gbogbo wọn ó láwọn ọba yìí èmi ìgbó máṣíìnì lè bínú ọ̀dẹ̀ wà ń lù èyí lajúlẹ̀ ọba wà lórí máṣíìnì ṣe fẹ́ ṣoríire gómìnà kan àwọn lọ́jọ́ ọlọ́pàá kan abẹ gbowó lọ́wọ́ ènìyàn kọ́kọ́ bí àwọn sọ̀rọ̀ tó ṣépè fún wọn aláàfin. gómìnà kan lọ́jọ́ kan lẹ́kìtì ó pe àwọn gangan ọba ìlú ó ní òun fẹ́ lálejò ní tẹ́lẹ̀ ẹ̀ ló ti débẹ̀ fọ́tẹ̀ ló ti gbọ́dọ̀ wọ́n ti débẹ̀ ní 10 o'clock lórí yẹn aláìlúwà gómìnà tó yọjú sí wọn fúnra rẹ̀ ṣé wàá bẹ̀rẹ̀. àgbo ni wọ́n ṣe kò síbi tí ò sí. aago márùn-ún kò sọ́kọ̀ rárá. ó sì ṣe wá yọjú sí wọn pé à ẹ máa lábìnrin wọn lè máa sábì lómi kẹnu. àlejò yẹn ló pẹ́ o ló ṣe kí ó ṣe èdè ni o kó tó tẹ̀ kọ́ wáyé olúgbò ti ẹ̀ kí wọn. mo rọ́bà kan ló yẹ pé títí kọ́ọ̀dù ẹ̀ fi lọ sí ẹni mi ti. ọba nìyẹn. àìdálẹ̀ sẹ́yìn ni kò ya ẹni meeting gómìnà yẹn mọ́tò gbogbo ṣá pé èèwọ̀ látàgbò mẹ́wàá dání jókòó. sàgbò márùn-ún tó o tiẹ̀ lè yọjú pé òkè ẹ̀ tiẹ̀ fún olómi mu ẹ má bínú o ẹ kò sí èsì tó jọ wọ́n ní aago márùn-ún yẹn ìgbà tó máa yọjú sí wọn gómìnà tí mo sọ yẹn náà lọ́jọ́ kan ló pe àwọn ọba síbí tó wọlé kàlá àná yéésù. wa ní káàtì sípàṣẹ wà bí àtẹ́jú sáwọn kábíyèsí so ìdí mo sọ lẹ́yìn ni pé bàbá yẹn bó ṣe dáa tó ibi tó ti kó wa sí wàhálà ni. kò sí nọ́mbẹ̀ sá. And like I said, most obas now, they live for government patronage. So anything that about the government to Farasi. wọn ní lọ bẹ̀. wọ́n máa sá ní. So èyí bàbá wa náà ní iṣẹ́ ìdúró kò sówó yín. Èyí tí Èkìtì wà sáì ní yìí sìn ọ̀rọ̀ yá ìtúwò àwọn èèyàn létí dúró ọ̀rọ̀ àwa wọ̀nyí lọ. Mo náà ti mọ̀ pé àwọn ọba kan tó irú ajérò ó yà mí lẹ́nu nígbà tí wọ́n bá jèrò wá sí jẹ́rìí à. Sunday Wọ́n yà mí lẹ́nu. Irú àwọn ẹbí fi gbọ́ máa ń mi. Ẹgbẹ́ tí mo ti ṣàdúrà kan fún bí tí mo tó gbogbo àdúrà tó ní fóònù mi gbọ́n orúkè ló ti dẹ́kun tó bá ti lè ló máa ń tọ́wọ́ ẹ̀ bọ̀. Ó ṣe kí ni mo ṣe báyìí? Ènìyàn ní ká má pa wá sóko, ká má pọ̀ ọmọ wá sóko, ká má pa ya sí kí ló ṣe burú ni. Ọ̀rọ̀ pẹ̀lú kọ́lájà ìdí sọ. Ṣùgbọ́n ẹni ẹni yóò gbé bí. Ìgbòho ṣe ti bí ń pa. Káwọn àdúgbò yá owó òjijì ló ń wá lọ́wọ́ yín. Ó ń travel ó ní business ara ẹ̀. Ṣùgbọ́n ó ní òun ò lè lọ ojú òun lẹ̀. Kíkà ló máa bá yàwó òun sùn gbó. Kí máa bá tì í sùn pé kò lọ́mà. Ìwà ni kí n má gbàdúrà fún un. Ṣé pẹ̀lú kí n jẹ́ fún mi? wọ́n á lẹ́bùn tó ń pa sóko ó kó 500 million wálé Láti Amẹ́ríkà. wá ṣiṣẹ́ àgíríkì
káwọn èèyàn lè ronú jẹjẹ. so ìyẹn ti fún wa ní a lot of problems but èmi ní belief mo pé ṣe tó níbẹ̀ tí ò lópin tí ò ní lópin á lópin lọ́jọ́ kan agbára Ọlọ́run. díẹ̀díẹ̀ inú lẹ́dẹ̀ bọ̀ wá bẹ́ẹ̀ni àdúgbò ẹ̀sìn gbọ́ Yorùbá ló wà bẹ́ẹ̀ àpẹẹrẹ nígbà kọ̀ọ̀kan tí ogun ibi bá stop tó tẹ̀wé ibi bá lọ lọ́dún mẹ́ta mẹ́rin a lè díẹ̀ wò lórí lẹ́sìn wọ́n tiẹ̀ ti padà lẹ́yìn. wọ́n ti sábà rà ṣùgbọ́n tó lọ́run máa ṣe Ọlọ́run á ṣe. lọ́wọ́ ṣe àti dépò ẹlẹ́ẹ̀kejì ọwọ́ Ọlọ́run ló wà. bó ṣe débẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ọwọ́ Ọlọ́run ló wà. nígbà yóò fi débẹ̀ nípa padà débẹ̀ ẹ rí i pé á dán àwọn nǹkan kan o. kó tiẹ̀ bá wà sọ̀rọ̀ confederation yìí kó pè wá jọ àwọn yẹ̀yẹ́ constitutional conference wọn náà ṣe yẹ kó pè original conference ẹ̀ wá kí lẹ fẹ́. báwo la ṣe fẹ́ bára wa gbègbè àlàáfíà. yes every ethnic come máa fi ṣe ethnic ọ̀rọ̀ nationalities. every ethnic kì í ṣàwa nìkan. the question is báwo la àdéhà lọ́wọ́ báwo la ṣe fẹ́ bára wa gbé tá a máa wà lálàáfíà. àwọn tó bá dẹ̀ fẹ́ láti oníkàwé bí òun ìfẹ́ ká máa ṣe lù tiwa ni mo ìfẹ́ ká máa ṣe lù tiwa. then we agree on something but this aṣọ tó ti gbó tá à ń fa kiri náà yìí yóò mọ̀ ń bẹ̀ mí. ó ti ẹ̀ máa yapa ìpàdé gbẹ̀yìn ni sáà báyìí ti fọwọ́ tó máa yapa ìpàdé gbẹ̀yìn ni because àfitá bá tara wa àmọ́ ó sì pàtó Nàìjíríà àti gbó. North Korea àti South Korea nígbà tí wọ́n wà pọ̀ ó dàbí pé tí wọ́n bá pín ayé máa parẹ́ ayé Soviet ní àyè. ayé parẹ́ bẹ́ẹ̀ irọ́ ni o nígbà tí wọ́n pín sí owó tí i South kan lọ Korea òkè kan lọ. Russia tún dá wàhálà sí ẹgbẹ́ àwọn yẹn ṣe. ìkan dojú kọ ogun pé ogun ló mọ́ máa jà ogun ló mọ́ máa ṣe. kò biribiri ìkan dojú kọ ọ̀rọ̀ ajé ọ̀rọ̀ ilẹ̀ North Korea lójú kọ ogun. Singapore ìlú tó kù ṣe one of the best countries in the world now. ayé bẹ́ẹ̀ à ń ṣe leadership ọkọ̀ pọ̀ síbẹ̀ ojú omi wọn àti lọ́jọ́ àwọn wọ́n fẹ́ leadership. lọ́kọ̀ ojú omi ju àwọn ìlú ńlá tó tóbi sí wọn lọ. àwọn èèyàn wa Nàìjíríà yìí tó ń ra ọkọ̀ lọ́wọ́ àwọn olówó yìí Singapore náà ra ọkọ̀ lọ Singapore lọ wọn kọ wọn ti ọ̀pẹ́ ìtọ́jú bá lè wọ̀ wọn ló ń lu àwọn. iṣẹ́ kí ni yẹn sà àwọn tẹ bá try nínú àwọn ọba yẹn tẹ bá rò pé ilé yìí ti ta bá fún náà àdúgbò yàtí ẹ̀ á ṣe. wọ́n ti ẹ̀mí nílé wípé mi ò mọ̀rọ̀ kan tẹ̀lé the only thing permanent láyé ni kú. ó ní o ká dàgbà Tàbíkà lè lówó. a máa kú olówó lè di tálíkà ṣùgbọ́n kú kò bẹ́ẹ̀ sẹ́ni kú tó yẹ. kò yẹ nìkan ní òye ní òye change láyé tó wà kálẹ̀. Haúsá ní mútu àdóòlè ni ikú onídandan ni wà á sí gbogbo wọn tó kù ní bóyá ṣùgbọ́n ikú kò sí bó ṣe ṣe kò sí. tó bá ti nílò ní ẹ kò sí kò tó máa bà ó pa ànábì lọ́rẹ̀ẹ́ ó pa ó pe Jésù lọ́mọ ẹ̀ ó pa ta ló fẹ́ wá dáríjì gbogbo wa ló máa gbà. ló bá kẹ́ ọ̀rọ̀ kí tó wá sí iṣẹ́ yẹn ní méjọ iṣẹ́ we need to convince a lot of our people we need to convince a lot of our people. mo lọ́ba tó pè mí tó ní òun tó bá mi sí ìlú sí yẹn nínú mi kọ báyìí wọn máa ṣe ṣùgbọ́n pé mo fẹ́ bẹ̀rẹ̀ wípé òun máa jáde sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ní kí ló máa ṣe ní àwọn meeting tó bá jẹ́ pé wọn announce àwa máa ń gbé sórí data máa ń gbé sí tẹlifíṣàn máa sọ pé àfẹsẹ̀ kìíní kan kábíyèsí kan onírì olódà ọjọ́ tó ń sọ fún mi ní ìgbòho pọ̀ lọ́dọ̀ ó ní à mo kí ló fẹ́ wọ́n bá mi gbèsè báyìí ogun ló ṣé nínú yìí ló gún wà ògún ló fẹ́ wá bọ́ bẹ̀ náà yóò ní ṣé kó má tún wá bọ̀ gún lu ni tó bá bọ̀ gún tó bá lè ṣe láàbí ṣe èyí ti kó báyìí àti bàbá báyìí tó ti ṣe é tí yẹn lọ wọ́rọ́wọ́ òfúra ìbá mi bílẹ̀ kẹ̀kẹ́ báyìí pé èyí nìyẹn ìgbò then another issue ni bí ṣe ní ẹni tó wà ní bàbá olóògbé tèmi ọ̀rẹ́ ní bàbá wa nílẹ̀ ọ̀ní òun yìí he need àti kan lecture kí ni bí